àánú ò bá dá sí kí orílẹ̀-èdè Nàìjíríà tó pín o ìjọba ológun sì máa ṣèjọba orílẹ̀-èdè yìí o ẹ kọ́ ilẹ̀ o ẹ̀yin àná. ẹnìkan yóò dìde tó kìkì rẹ̀ yóò fẹ̀ ju ti Kánú lọ àbí ti Sunday Igboho. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ padà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókọ̀ ọ̀jọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa. ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ẹ gbọ́ ohun tí ẹni tó ní ayé àtọ̀run wá sọ fún mi àsọtẹ́lẹ̀ Nàìjíríà rẹ̀ ẹ kọ́ ilẹ̀ ní tí mo fẹ́ sọ yìí. èmi ò gbàdúrà kí ìran búburú ó ṣẹ o lágbára Ọlọ́run mi ò sì ní ìran búburú tí yóò ṣẹ o lágbára Ọlọ́run. gbogbo ìran tí Olúwa bá fún mi rí tí ó bá pa ayé lára Ọlọ́run yóò ṣe àánú láti yí dànù láti jẹ́ kí ó má ṣẹ kó lè fẹ́và ayé ṣùgbọ́n ẹgbọ́n tí mo rán Olúwa rán mi sílẹ̀ o. 1. mo rí àgbá omi ńlá mẹ́ta. àgbá omi ńlá mẹ́ta yìí àwọn ex-president head of state àwọn èèyàn tó ti ṣèjọba ní Nàìjíríà wọ́n dúró ti àgbá omi yẹn wọ́n fẹ́ bi àgbá omi yẹn dànù wọ́n ti ń tì kó lè ṣubú lulẹ̀. Olúwa kí ni mo rí? Olúwa sọ pé àgbá omi àkọ́kọ́ ó dó sí omi àlàáfíà Nàìjíríà. àgbá omi èkejì ó dó sí ìbò tó kọjá. àgbá omi ẹ̀kẹta tí wọ́n dúró láti bì ṣubú pé ó dó sí àgbá omi ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà pé òun ni mo rí tán fẹ́ bì ṣubú o kì í ṣàgbá omi o ẹ take note o. Number 2 ohun tí mo rí rèé o mo rí pé àwọn ẹ̀dá mẹ́rin kan wà nínú gbọ̀ngàn ńlá kan tí wọ́n mú àsíá Nàìjíríà dání. àwọn mẹ́ta rẹ̀ wọ aṣọ mùsùlùmí ẹnìkan rẹ̀ ìlàjì rẹ̀ wọ aṣọ bíi pásọ̀ bíi eégún háàfù ẹ̀ aṣọ kò jẹ́ ti eégún háàfù ẹ̀ kò jẹ́ ti kìrìsìtẹ́nì. Olúwa kí ni mo rí? ọba àwọn bá sọ pé ipò mẹ́rin ní ìjọba titun tó ń bọ̀ president deputy senate àti speaker ní ìtumọ̀ rẹ̀ o pé ní ìjọba tó ń bọ̀ yìí o ipò mẹ́ta máa wá láti mùsùlùmí tí àwọn kìrìsìtẹ́nì ò bá gbàdúrà dáadáa. ipò ẹyọ kan máa jẹ́ kìrìsìtẹ́nì tó dẹ̀ máa jẹ́ yẹn ó máa jẹ́ kìrìsìtẹ́nì kò ṣàwo kò ṣègbàgbọ́. ìyí tí ó dẹ̀ wá kẹ́yìn ẹnìyẹn náà pé kò ní í parí sẹ́sọ rẹ̀ kí wọ́n tó yọ dànù ní ibi tán bá fi sí. ẹ take note ohun tí mo rí. Number 3 ẹ gbọ́ ẹ̀yin àyànfẹ́ mo rí ọkọ̀ ológun káàkiri ojú ọ̀nà gbogbo Nàìjíríà tí gbogbo ìlú ń bẹ̀rù àti jáde. Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé ọjọ́ ọ̀la Nàìjíríà nìyẹn o ó lè pẹ́ o ó lè yá o àmì sì máa gba ìjọba Nàìjíríà o títí àánú ò bá dá sí kí orílẹ̀-èdè Nàìjíríà tó pín o ìjọba ológun sì máa ṣèjọba orílẹ̀-èdè yìí o ẹ kọ́ ilẹ̀ o ẹ̀yin àyànfẹ́. síwájú sí mo rí ẹran àgbò dídún méjì tí wọ́n wọ aṣọ APC tí wọ́n bẹ̀rẹ̀ sí í kàn wọ́n kan ara wọn ní ìgbò kíkankíkan tí wọ́n jáde mọ́lẹ̀. Olúwa kí ni mò ń wò yìí o kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí o. Olúwa sọ pé ìjọba titun tí Nàìjíríà yàn yìí tí yóò bá gorí àléfà lọ́jọ́ ọ̀la ọba àwọn bá sọ wípé wọ́n ó dojú ìjà kọ ara wọn tí gbogbo èèyàn máa mọ̀ tó dẹ̀ máa lera ewu wà nínú ìjọba náà wọ́n á dojú ìjà kọ ara wọn tí wọ́n bá fẹ́ kán gbàdúrà o kọ́lọ́run fàánú bẹ̀ wọ́n wò. ní ìtẹ̀síwájú o mo rí iléeṣẹ́ ńlá kan ẹ mọ̀ kí n tí mo fẹ́ sọ yìí o mo rí iléeṣẹ́ ńlá kan lófurufú pẹ̀lú ọkọ̀ báǹkì sí ẹ̀gbẹ́ gbogbo iléeṣẹ́ yẹn. mo rí bàbá Tinubu àti àwọn ìgbìmọ̀ kan tí wọ́n mú àsíá Nàìjíríà wọnú iléeṣẹ́ yẹn bí wọ́n ti ń wọnú ilé lẹ́ẹ̀kínní wọ́n jáde owó ni wọ́n kó jáde nínú iléeṣẹ́ yẹn pẹ̀ àsíá ò jáde má ṣe kó owó yẹn jáde má ṣe jáde mo rí pé owó yẹn di agbádá lọ́rùn gbogbo wọn lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta wọn ò tí ì wọlé ìgbà tí wọ́n gba ìran yẹn lójú mi. Olúwa kí ni ìtumọ̀? Olúwa sọ pé ìjọba tuntun tí ń bọ̀ yìí
àṣìá tí mo rí tí ò jáde pé ìjọba tuntun tí bọ̀ yóò gbé orílẹ̀-èdè ya owó lẹ́ẹ̀mejì tó lágbára, yóò kó wọn wọnú ìgbèsè, yóò gbé orílẹ̀-èdè yáwó, yóò dẹ̀ kó wọn wọ ìgbèsè lẹ́ẹ̀mejì tó lágbára tí Nàìjíríà, àṣìá yẹn ni Nàìjíríà tó wọbẹ̀, kí wọn ó gbé yáwó tó jẹ́ pé ìran tí yóò sanwó yẹn yóò lágbára. Pé ìtumọ̀ rẹ̀ ni owó tí wọ́n sì yá yẹn Olúwa sọ pé ayé wọn ni wọ́n kó owó yẹn sí, kì í ṣe orílẹ̀-èdè ni yóò ní owó yẹn. Ẹ má bínú o, tí ọba àwọn bá sọ fún mi nìyẹn o, pé ìtumọ̀ tí mo ní ẹ gbàdúrà gidi o. Ní ìtẹ̀síwájú mo rí pé wọ́n ti ilé ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà pa, gbogbo ilé ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà mo rí pé wọ́n ti pa. Olúwa kí ni ìtumọ̀ ohun tí mo rí? Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé ìjọba tó bọ̀ lọ́nà tí ó bá gun orí àléfà yóò jẹ́ ìjọba tí ò ní fàyè gba ìdájọ́ òtítọ́ àti òdodo, tí yóò bá òtítọ́ àti òdodo jà. Ìjọba yẹn nìyẹn, pé kì í ṣe ilé ẹjọ́ ni mo láti pa. Ní ìtẹ̀síwájú ẹ̀kọ́lẹ̀ o, mo rí aṣọ aláràbarà olówó iyebíye lára àwọn tí ó bà Nàìjíríà jẹ́, tá a ti gbórúkọ wọn pé wọ́n bà Nàìjíríà jẹ́. Aṣọ aláràbarà olówó iyebíye, mo rí bàbá Tinubu, ó ń wọ̀ sí wọn lọ́rùn, ó ń wọ̀ sí wọn lọ́rùn, ó ń wọ̀ sí wọn lọ́rùn. Olúwa kí ni ìtumọ̀ àti ọba àwọn bá sọ pé ìjọba tí ń bọ̀ lọ́nà yóò fẹ́wọ́ àwọn èèyàn burúkú ní Nàìjíríà. Ẹ̀kọ́lẹ̀ pé ìjọba tí ń bọ̀ yìí o, tí wọ́n bá dórí àléfà o, yóò fẹ́wọ́ àwọn èèyàn burúkú púpọ̀. Àwọn tí ó yẹ kí Nàìjíríà ọlọ́pàá kó gbé pamọ́ kó ṣe, àwọn gan-an ni yóò ọ̀pọ̀rẹ́tì ìjọba yẹn. Pé kí n lọ kọ́lẹ̀ o, Násùrù ọmọ mi. Ní ìtẹ̀síwájú mo rí lára àwọn ọ̀pọ̀lọpọ̀ gómìnà àtàwọn tá ń dìbò yàn káàkiri orílẹ̀-èdè yìí tó kọjá ní ẹ̀lẹ́sọ̀ tó kọjá, mo rí pé wọ́n wà nílé ẹjọ́, ṣùgbọ́n tí àga gómìnà wọn tí wọ́n gbé lẹ́lẹ́ ẹjọ́, mo rí pé ó wà nílé ẹjọ́, àwọn gàgà jáde. Olúwa kí ni ìtumọ̀ tí mo rí? Olúwa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti congratulate nínú election yìí tá a ṣe kọjá ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn nílé ẹjọ́ máa lé kúrò lórí àléfà. Ẹ̀kọ́lẹ̀ pé ìtumọ̀ tí mo rí pé wọ́n pààrọ̀ wọn nílé ẹjọ́ nìyẹn, pé àga tí ò jáde ní kóòtù yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ ni wọ́n fi yọ láì tí mo rí nìyẹn o. Ẹ̀kọ́lẹ̀ mo dẹ̀ rí pé wọ́n kọ impeachment system of government, impeachment system of government sí orí òfurufú. Mo ní gọ́ọ̀mẹ̀ntì wo lélẹ̀? Olúwa ní ìjọba tí ń bọ̀ lọ́nà yóò jẹ́ ìjọba tí yóò gbé ọ̀tẹ̀ dìde ní àwọn house state kankan tí wọ́n á impeach gómìnà wọn, impeach deputy, impeach ara wọn. Ọ̀tẹ̀ ni wọ́n á dẹ̀ fi ṣe, pé yóò pọ̀ bẹ́ẹ̀. Síwájú mo rí filling station tí ó pọ̀, mo rí filling station tí ó pọ̀ tí wọ́n ti pa. Àwọn èèyàn lọ, wọ́n tó, wọn ò répo, wọ́n tó. Èmi náà wà lórí line nínú Revelation yẹn. Olúwa kí ni ìtumọ̀? Olúwa sọ pé ìjọba tí ń bọ̀ yìí, epo yóò wọ́n ju tàtẹ̀yìnwá ní ìlọ́po 2.5. Ẹ lọ kọ́lẹ̀. Tí Nàìjíríà bá fẹ́ kí a lọ gbàdúrà o, ìran búburú kò ní í ṣẹ mọ́ wa lára o, ìran búburú kò ní í ṣẹ mọ́ wa lára o. Síwájú sí mo rí aṣọ àlùfáà àti aṣọ àwọn aláàjì tó bẹ̀rẹ̀ sí fẹ́ lu ara lójú ọ̀run, tí wọ́n fẹ́ lu ara wọn káàkiri lójú ọ̀run. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí? Ọba àwọn bá sọ fún mi pé ní ọjọ́ ọ̀la Nàìjíríà, ìjà ìsìn wà ní ọjọ́ ọ̀la Nàìjíríà o. Ẹ má jẹ́ kí a sinmi o, ẹ jẹ́ á gbàdúrà o. Olúwa àwọn ọmọ ogun sọ wípé a ní ìdàdúrà o. Mo sọ fún wa o, àwa àyànfẹ́. Thank you, God bless you. Ẹ wá gbọ́ eléyìí o, eléyìí tí ilẹ̀ Yorùbá ni o. Ẹ má gbàgbé o, ilẹ̀ Yorùbá rèé o. Number 1, Olúwa gbé mi lọ sínú igbó tí mo sì rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń wú àwọn òkú jáde. Àwọn ará ìlú gbogbo bẹ̀rẹ̀ sí pariwo pé kí ló dé? Wọ́n ní Fúlàní nu, Fúlàní nu, Fúlàní nu. Kí ló dé? Olúwa sọ fún mi pé ìjọba ní àìpẹ́ àwọn Fúlàní máa wọlé Yorùbá lẹ́ẹ̀kan sí i. Wọn ò ní wá gbé èèyàn pa owó mọ́, wọ́n á máa pa èèyàn sínú igbó, wọ́n á dẹ̀ bẹ́rí ẹ̀ sínú ilẹ̀. Ẹ kọ ìran ilẹ̀, wọn ò ní gbé èèyàn pé àwọn fẹ́ lọ pa owó. Wọ́n á dádé kó àwọn èèyàn nínú igbó, wọ́n á sì pa wọn, wọ́n á sì bẹ́rí wọn nínú ilẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ lọ kọ ohun tí mo sọ ilẹ̀. Mo gbàdúrà búburú ò ní wọlé Yorùbá o. Number 2, gómìnà Ogun State, gómìnà Ọ̀yọ́,
gómìnà Ọ̀ṣun ẹgbọ́n tí mo sọ yìí o ayé ti congratulate yín o ṣùgbọ́n òpin yín kẹ́ ẹ tó parí mo rí wàhálà wájú yín o mo rí wàhálà o mi ò sọ ju bẹ́ẹ̀ yẹn lọ ọlọ́run ò ní jẹ́ kí ibi ó bá yín o. nọ́mbà 3 ní tilẹ̀ Yorùbá ọba àwọn bá tún fi hàn mí o mo rí èrè Odùduwà tí ó mú ẹgbàá dání tí ó dẹ̀ mú kùmà dání mo rí pé ó wọ àárín àwọn èèyàn kan bó ṣe débẹ̀ àwọn èèyàn yìí ọba àwọn èèyàn ńlá nílẹ̀ Yorùbá ó wà láàárín ó wọ àárín wọn omijé dẹ̀ jáde lójú rẹ̀ wàràwàrà ibi tó ti bíbí gbogbo wọn ti jókòó mo rí pé olúkúlùkù wọn gàrí ní bẹ iwájú wọn tí wọ́n jẹ bó ṣe dé iwájú wọn báyìí gàrí iwájú wọn sì di ilẹ̀ iyẹ̀pẹ̀ ilẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lu ẹlòmíì ní kúmọ̀ ó sì ń fi ẹgbá na ẹlòmíì ó ti ẹlòmíì ṣubú ó bọ́ aṣọ lára ẹlòmíì olúwa kí ló dé kí ni mò ń wò yìí olúwa sọ pé gbogbo ẹni tó dalẹ̀ Yorùbá ìdájọ́ wọn ni mò ń wò yẹn o àwọn tí wọ́n gba adé àbí fìlà lórí ẹ̀ àwọn yẹn ni olóhùn ilẹ̀ Yorùbá alálẹ̀ Yorùbá lóhùn àárọ̀ lóye àwọn tó bá sọ lára ẹ̀ ní ẹ̀sìn àwọn tí ó tìbùtìbù pé inú àìsàn làwọn yẹn máa kú sí àwọn tí ó gbá péré ikùn mọ̀mọ́ ní ikú àwọn tí ó nà ní àwọn tí ó sọ sínú tí wọ́n á ṣẹ̀sìn pé gbogbo ẹni tó dalẹ̀ Yorùbá mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ o ààrẹ àti àwọn kẹ́kẹ́ àwọn èèyàn ńláńlá ọba mi ò lè sọ̀rọ̀ o ṣùgbọ́n mo dákẹ́ mo lè dá ọkọ àwọn tí mo rí tó pọ̀ o bíbélì wípé inú wòlíì ni kànga tí kì í fọ́ mo fi lẹ́ o ẹ sọ fún àwọn ọba wa àwọn èèyàn ńlá wa pé ilẹ̀ Yorùbá ń bínú o pé ó náà dalẹ̀ òun o mi ì tún sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ mo ráwọn olórí ẹ̀sìn náà pẹ̀lú ìdájọ́ ni o thank you mo rí mọ́tò gọ́ọ̀mẹ̀ntì láti ìlú Ìbàdàn tí ó wọ ààfin Ọ̀yọ́ ó gbé adé wọbẹ̀ ṣùgbọ́n gbà tó jáde mo rí gbogbo ìlú bẹ̀rẹ̀ sí í sunná wọ́n bẹ̀rẹ̀ sí ní wàhálà mo rí ariwo kún ìlú olúwa kí ló dé ọba àwọn bá sọ fún mi pé ohun tí mo rí pé ọba Ọ̀yọ́ pé òṣèlú ni wọ́n fi yàn pé kò sí ta lè ṣe ṣùgbọ́n tá bá ti fi òṣèlú yàn nǹkan mẹ́ta ni yóò ṣẹlẹ̀ èkínní ọ̀fọ̀ yóò kan ìlú èkejì gómìnà Ọ̀yọ́ ní ìsìn tó bá ti lọ́wọ́ sí yóò fi ẹ̀sìn parí ìjọba rẹ̀ ẹ̀kẹta ohun tí yóò ṣẹlẹ̀ ni wípé ní ìlú Ọ̀yọ́ ẹni tá wá yàn tó ṣèlú bá wá yàn kò ní pẹ́ kó tó forí ipò lẹ̀ kò dẹ̀ ní ọjọ́ àlàáfíà títí yóò fi kúrò lórí ipò ẹ jẹ́ káwọn Ọ̀yọ́ ilé wa káàárín tí mò ń wí olúwa yóò wà pẹ̀lú wa o àwọn ohun tí mo rí nípa ti Ọ̀yọ́ nìyẹn síwájú sí olúwa fi àkọlé lákàhàn mi lójú ọ̀run ní èdè òyìnbó tí olúwa wí fún mi pé ìjọba títún Nàìjíríà yìí tí ó bá rí àánú tí ó bá fi dórí ipò kí wọ́n gbàdúrà o ọ̀fọ̀ má ní ìgbàgbé kí ó má ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo èèyàn kan gbàdúrà dáadáa ní ìtẹ̀síwájú o mo rí orílẹ̀‐èdè méjì kan ní àgbáyé tún máa dojú ìjà kọ ara wọn o tí ó dẹ̀ àfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè ẹ jẹ́ á gbàdúrà o ọba àwọn bá tún fi mírí pósí méjì tí wọ́n dírẹ́sì ní àsíá fúláàgì Nàìjíríà o ní òfurufú mo béèrè olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ẹni tó ní ayé àtọ̀run sọ fún mi wípé ikú àwọn former president méjì ní ìtumọ̀ ìjọba ọdún 4 tí ó gorí àlééfà tó bá máa gorí rẹ̀ pé òkú president former méjì ni wọ́n ń sìn kí wọ́n kọ́lẹ̀ o olúwa ò ní jẹ́ kí ibi ó bá wa o ní ìtẹ̀síwájú ọba àwọn bá mú mi rí ẹ̀dá tí ó dìde tí ó múra bí ológun pẹ̀lú àwọn ohun ìjà ńláńlá ó sì ní ọ̀wọ́ èèyàn lẹ́yìn lójijì mo rí pòórá láàárín àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀ túká olúwa kí ni ìtumọ̀ tí mo rí ẹ tó ní ayé àtọ̀run sọ fún mi pé ẹnìkan yóò dìde tó kìkì rẹ̀ yóò fẹ̀ ju ti Kánú lọ àbí ti Sunday Igboho ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì yóò pa láìpẹ́ kò ní pẹ́ ọjọ́ rẹ̀ ò ní pẹ́ gọ́ọ̀mẹ̀ntì máa mú wálẹ̀ wọ́n á mú wálẹ̀ lọ́nà àdìtú ẹ take note a ní fi wá rúbọ orílẹ̀-èdè o ní ìtẹ̀síwájú mo rí bàbá Tinubu mo rí El-Rufai mo rí Ganduje wọ́n jọ jókòó nínú
ìyàrá lójijì nínú ṣíà mi ò rí ẹnìkan láàrin wọn mi ò lè dárúkọ bọ̀ mọ́mẹ́ntì mi ò rí lójijì mo dẹ̀ rí pé mi ò ẹnìkan láàrin wọn pòórá ọkàn àwọn méjì ìjọba wọn ẹ̀ tí ó bá gun orí àléfà ni o ká tó parí ọdún mẹ́rin wọn ká gbàdúrà dáadáa bí ẹnìkan tí ó bá kú kó má di pé wàhálà tí ò ní ṣe parí tẹ́nìkan yóò kú nínú ìgbèkùn yẹn yóò ṣẹlẹ̀ láàrin wọn ẹ fi sọ́kàn o ẹ̀yin ọmọ Ọlọ́run mi ò gbàdúrà kí ìran búburú kó ṣẹ o àwọn ohun tí mo rí nípa tilẹ̀ Yorùbá nìyẹn ní ìtẹ̀síwájú ní tilẹ̀ Yorùbá ẹ má gbàgbé o mo rí àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ lójijì iná ńlá sọ̀kalẹ̀ láàrin wọn tí wọ́n pín sí ipá mẹ́ta mẹ́rin yẹ́lẹyẹ̀lẹ mo wá béèrè Olúwa kí ni ìtumọ̀ Olúwa sọ pé èdè àìyedè ńlá kan bọ̀ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá o ẹnìkan ni yóò sì sọ̀rọ̀ tí yóò dá gbogbo wọn rú o kí wọ́n gbàdúrà búburú ò ní ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá o ní ìtẹ̀síwájú mo rí bàbá wa Falana lọ́ọ̀yà Sam Falana mo rí ó dúró pẹ̀lú ère Odùduwà ó dúró pẹ̀lú ère Bọ́lá Ìgè lójijì mo rí pé aṣọ funfun ló wọ̀ kò pẹ́ẹ́rẹ́ aṣọ funfun yẹn di àkísà Olúwa kí ló dé Olúwa sọ pé tí Falana bá ṣọ́ra kí ẹ jẹ́ kó rí mẹ́sẹ̀gì kó gbọ́ o ìjọba tuntun tí ó gorí àléfà tó bá súnmọ́ wọn púpọ̀ ó tí ó ṣẹlẹ̀ sí Bọ́lá Ìgè ni mo rí tí ó ṣẹlẹ̀ sí kó ṣẹ̀sìn kó kàbùkù pé èyí tí yóò ṣẹlẹ̀ sí yẹn ní ìjọba yẹn kó ṣọ́ra o ní ìtẹ̀síwájú ọba àwọn bá gbé mi lọ sí ìlú òyìnbó o mo wọ inú ilé yẹn kò ní ilẹ̀kùn kò ní anywhere ilé yẹn kò níbi kankan ní tí mo rí ni pé inú ilẹ̀ ni ẹnu ilé yẹn wọ̀ Olúwa kí ni mo wá ṣe bí ìgbà tí mo wọnú ilé mo rí àsíá orílẹ̀-èdè gbogbo ń bẹ mo rí pósí mo rí dẹ́rì mo rí ojúbọ oríṣiríṣi mo dẹ̀ rí gbogbo àwọn gómìnà àwọn èèyàn tó wà Nàìjíríà wọ́n ń wọbẹ̀ wọ́n jáde Olúwa kí lélẹ̀ Olúwa sọ pé ibí àwọn tó ń rúùlù Nàìjíríà gómìnà kankan wọ́n ẹ̀ṣẹ̀ ètùtù wọn ò ṣẹ́ bọ Nàìjíríà pé ibí ni wọ́n ti wá ń ṣe agbára tí wọ́n ti wá ń lo agbára pé tí wọ́n pariwo pé wọ́n kú o wọ́n sì kú wọn àbí àwọn lọ fún treatment nílùú òyìnbó pé wọ́n wá ń ṣe ètùtù ni pé orísun ètùtù tí àwọn olórí Nàìjíríà wá ń ṣe nìyẹn pé àṣírí yẹn ló wá fi hàn mí mo gbàdúrà Ọlọ́run yóò fọ Nàìjíríà mọ́ yóò gba Nàìjíríà lọ́wọ́ ìjọba òkùnkùn síwájú kí n tó parí o mo rí gómìnà Èkìtì tuntun o tó wà lọ́fíìsì ó gbé fáìlì kíní ó jùlẹ̀ ó gbé kejì ó jùlẹ̀ ó bẹ̀rẹ̀ sí gbé fáìlì ọ́fíìsì ó jùlẹ̀ títí àfikà ìran yẹn kò gbé fáìlì kankan dání kò rí kan gbé dání ó sàyẹ Olúwa kí ni mò ń rí Olúwa sọ fún mi pé ìjọba tó gbé dórí ipò kò ní jẹ́ kí ó ráyè rí iṣẹ́ kankan ṣe tí ò bá gbàdúrà kó ráàánú gbà àti pé ní èkejì second time ẹ̀ mi ò rí o títí di àárọ̀ ìpò ṣe second time gọ́vnà kó gbàdúrà o ìran búburú kò ní í ṣẹlẹ̀ lórí o ní ẹ̀kẹta wọn ò fẹ́ jẹ́ kó rí iṣẹ́ àṣeyọrí kankan ṣe oníjọba Èkìtì o ní ẹ̀kẹta kí ó gbàdúrà àjálù burúkú kan kó má jálù ìjọba rẹ̀ tí yóò fi parí o tí yóò mú káwọn èèyàn sọ̀rọ̀ òdì sí ìjọba rẹ̀ àwọn ti Èkìtì nìyẹn eléyìí mo rí ẹṣin mẹ́rin lójú eré ní pápá stadium l'Ákúrẹ́ mo rí Jẹ́gẹ́dẹ́ lórí ẹyọ kan mo rí Jimoh Ibrahim lórí ẹyọ kan mo rí Adédàtiwa lórí ẹyọ kan mo sì rí Agboola lórí ẹyọ kan lójijì ó kù Jimoh Ibrahim àti Jẹ́gẹ́dẹ́ tí wọ́n sáré mi ò rí Agboola mi ò torí Ayédàtiwa mo béèrè Olúwa kí ni ìtumọ̀ Olúwa sọ pé election Ondo State tí ń bọ̀ lọ́jọ́ ọ̀la ni mo rí wípé kí gbogbo wọn kí wọ́n gbàdúrà o mo rí ẹni tó ṣáájú o ṣùgbọ́n mo dá dúró níbẹ̀ báyìí ní tiyẹn Olúwa yóò wà pẹ̀lú gbogbo èyí tó ní favour Nàìjíríà tí ò ní favour ìpínlẹ̀ tá a forí mi sọ Ondo State kò ní Ọlọ́run ò ní jẹ́ òhò o ẹ jẹ́ kí àwọn Ondo State tó rí mẹ́sẹ̀gì yìí o ohun tí mo rí nìyẹn síwájú ọba àwọn bá gbé mi lọ sí ìlú ilé bàbá Wole Soyinka mo rí àwọn èèyàn péjọ síbẹ̀ wọ́n péjọ síbẹ̀ tó pọ̀ but ìrírí tí mo rí ìpéjọ wọn yẹn kò tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ á gbàdúrà fún bàbá Wole Soyinka o lóòótọ́ wọ́n dàgbà ṣùgbọ́n kí Ọlọ́run fi kún ọjọ́ wọn.